Ìròyìn ní ṣókí lórí Osolo TV. Ẹ kú dédé àsìkò táwa yìí, ẹ káàbọ̀ sí abala ìròyìn eléyìí tí ó jẹ́ ìròyìn oníṣókí tí a mú wá sí orí àtẹ́gùn fún yín. Kassoumou Ichola lóníròyìn. Wọ́n ti sàmì sí ayẹyẹ ọdún tí ṣe ọdún àwa mùsùlùmí tí ṣe ọdún ìparí àwẹ̀ tí ṣe ìtúnu àwẹ̀ léyìí tí ó wáyé jákèjádò àgbáńláyé orílẹ̀-èdè Benin pẹ̀lú kò gbẹ̀yìn bákan náà tún ní àyàpá ìpínlẹ̀ Plateau ní agbègbè ìlú Ìpòbẹ́ pẹ̀lú àjáwọ̀rẹ̀ pẹ̀lú sàmì sí ayẹyẹ ọdún náà. Ẹ̀yà gbẹ̀rin wá láti ìlú Ìpòbẹ́ ká ṣe lọ́la fún yín pé ìmáàmù tí ṣe ìmáàmù àfáànlá ló gbàlejò gbogbo àwọn mùsùlùmí ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti àdúgbò Òkè Àtà níbi tí ó ti ṣe àlàyé nípa bí mùsùlùmí ṣe láti mọ̀ pé ọdún yìí ọdún pàtàkì òun náà ni ọdún ọ̀hún. Samiu Idris ni àsọyúnkọ̀ròyìn wa ń tó mú bọ̀ rí ẹja wò lẹ́nu ọ̀pá gbòǹgbò wọn. Alhamdulillahi Rabbil Alamin, ọpẹ́ ni fún Ọlọ́run bàbá alágbára tí ó wá pa ọdún méjì pọ̀ fáwa mùsùlùmí lọ́jọ́ tèní. Pàtàkì jù tí Ọlọ́run bá fẹ́ kí àwa mùsùlùmí kí a mọ̀ kí a sì lọ mú dání ẹni wípé àwẹ̀ tán àwẹ̀ parí àwẹ̀ lọ Ọlọ́run bá kó níbi tó wà. Aṣámú parí àwẹ̀ lọ bẹ́ẹ̀ ni wákàtí márààrún kò kó níbi tí ó wà. Ọ̀dọ̀ wa mùsùlùmí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló fi yé wa nínú àsọlẹ̀ rẹ̀ pé bá a ti ṣe kúrò ní Ramadan gẹ́lẹ́ a dà gẹ́gẹ́ bí ọmọ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ bí lóòjọ́ tí ò lẹ́ṣẹ̀ kankan lọ́rùn. Àjẹ́ àtèmi àti gbogbo mùsùlùmí ayé lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí lẹ́ṣẹ̀ kan lọ́rùn wa. Báwo la ṣe fẹ́ wá dáàbòbò tí ó fi lọ bẹ́ẹ̀? Gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí Ramadan kó wá fún wa báwo la ṣe tẹ̀lé rẹ̀ tí gbogbo ẹ̀ ó fi máa ṣe kíni tí ó fi máa lọ síwájú. Lẹ́yìn eléyìí a lọ sí ìlú Àjáwọ̀rẹ̀ láti lọ sí àlàyé kí agáníṣe dàbí ayẹyẹ ọdún náà bí ó ti lọ. Onírúurú àwọn mùsùlùmí ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ọdún yìí níbi tá a ti rí àwọn àfáàfáà tí wọ́n láǹfààní àti wà ń kalẹ̀ pẹ̀lú gbogbo àwọn obìnrin mùsùlùmí àti gbogbo àwọn ẹlẹ́sìn tó jẹ́ mùsùlùmí náà ní ọkùnrin. Nínú eléyìí tí ìmáàmù Ibrahim Olúkúlẹ̀ ti ṣe àlàyé nípa àwọn ìgbésẹ̀ tó yẹ fún mùsùlùmí láti gbé lásìkò tí àwà yìí kó má bàa ba àwẹ̀ tó ti fi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ó fi gbà sẹ́yìn. Ẹ gbọ́dọ̀ tí ìmáàmù Ibrahim Olúkúlẹ̀ sọ lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ iléeṣẹ́ Osolo TV. Mọ Ọlọ́run nígbà tára bá rọ̀ ẹ́ tó bá wà nǹkan òun rí mọ Ọlọ́run nígbà tí gbogbo nǹkan bá dẹ̀ fún ẹ pẹ̀lú kó máa tẹ̀lé àṣẹ tọlọ́run náà kó sì wá jìnnà sí gbogbo àwọn nǹkan tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ tó bá ti mọ Ọlọ́run nígbà tára rọ̀ ẹ́ ya'rifuka fi shidda wal mashaqqa nígbà tí ìṣòro bá wá dé tó bá pọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan Ọlọ́run mọ̀ dá ẹ lóhùn àmọ́ ò ti mọ Ọlọ́run nígbà tí gbogbo ẹ̀ ń ṣe fún ẹ ńgbà Ọlọ́run bá ní kó wá fẹ́ fẹ́rẹ́fẹ́ sí ẹ ìgbà ẹ ló wá ń pọ̀ Ọlọ́run hálà. Bákan náà ní masalasi ti ìlú Ìṣẹ̀dẹ̀ níbi tí Imam Olúgbàmí Abdulhadi ti láǹfààní láti kópa nínú ayẹyẹ ọdún náà yẹn níbi tí mùsùlùmí ọlọ́kọ̀ọ́jọ̀kan ti ìlú Ìṣẹ̀dẹ̀ ti láǹfààní láti wálé àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú Ìṣẹ̀dẹ̀ ṣe bá ní ẹsẹ̀ wọn pé láti kópa nínú ayẹyẹ ọdún náà lásìkò gbà tí Imam tí ó wà ń bẹ̀ yẹn Imam Abdulhadi Olúgbàmí wọ́n ṣe àlàyé nípa bí àsìkò yìí bó ṣe kí mùsùlùmí mọ̀ wípé àsìkò tí òun ti di ọmọ tuntun ni kó sì yẹ kí òun gbé ìgbésẹ̀ láti rí i pé òun wà ní ìlànà tí ó tọ́ àti ètò yẹ. Wọ́n ní kí wọ́n má ṣe gbàgbé àwọn àfáà pẹ̀lú àwọn wáàsí ọlọ́kọ̀ọ́jọ̀kan tí wọ́n ṣe fún gbogbo mùsùlùmí ní àsìkò àwẹ̀ kí wọ́n lè bá mọ̀ pé ó tọ́ sáwọn láti túbọ̀ jẹ́ kí wọ́n mọ̀ ní tó yẹ kí wọ́n ṣe. Eléyìí náà lẹ́yìn á fi máa lọ sí ibi tí wọ́n ti ṣe ìkéde ikú bàbá wa tí ń ṣe Venerable Supreme Evangelist Abikoye Severin tí ó di olóògbé. Bàbá wa Fákẹ́yẹ dágbére fáyé pódìgbò ṣe ní kété ìgbà tí gbogbo àwọn mọ̀lẹ́bí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìwé tó jẹ́ ti ìkíni láti ọwọ́ àwọn ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ àwọn nǹkan oríṣiríṣi sílẹ̀ ní inú àwòrán olóògbé ọ̀hún. Wọ́n ti wá ṣe lálàyé báyìí ní sí bí ayẹyẹ ètò ìsìnkú náà bí ó ṣe wáyé ní kòpẹ́kòpẹ́ tí gbogbo ọmọ ìlú yóò láǹfààní láti lọ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé náà. Ẹ̀tọ́ ni kó yọ pé àwọn ni wọ́n jẹ́ ẹni tí ń ṣe aládarí fún ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wá tí wọ́n jẹ́ president communal ní ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́. Èyí ló kún ìròyìn náà tí ó ti ń dé sí ojú ìwòrán yín láti orí ìkànnì Osolo TV tí ó kalẹ̀ sórí ayélujára títí àsìkò gbàmí tí a fi láǹfààní láti pàdé. Múra sí iṣẹ́ yín lásìkò tá a wà yìí àsìkò ọdún akúyèdún ọ̀pọ̀ rẹ̀ náà ní àṣeláyé àti ní àyè rere tí a wà yìí. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ṣe àkójọpọ̀ ìròyìn náà pátá ni mo fi àsìkò yìí ṣe ẹ̀lẹ́mẹ̀mù sí Samiu Idris, Kassoumou Ichola àti Abdulateef Efolo la fi ń kí yín pé ẹ kú ojú ìwòran wa ó dìgbà. Ìròyìn ní ṣókí lórí Osolo TV. Ìròyìn ní ṣókí lórí Osolo TV.
ìròyìn ní ṣókí lórí Osolo TV. Osolo TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Anango.